ṣe ló yẹ ká parí ẹ̀. Jọ̀ọ́ ẹ wá tó bá mi chẹ́ẹ̀kì POS yìí bóyá o máa lówó. POS wo nìyẹn? Eléyìí àwọn ọmọ yóò ti múra kalẹ̀ ó ní wọ́n bẹ̀rẹ̀ exam ẹ jọ̀ọ́ mo ṣàlàyé gbogbo ẹ̀ fún yín mo fọlọ́run bẹ̀ yín. Ó dẹ̀ sọ pé lè wà ní kinní. ẹ tí ẹ bá mi jẹ. So mo yẹ bí ká ti dé tí ò sí kinní ṣá. Abáwọn ATM ò bá tiẹ̀ lódò owó ẹ jẹ́ wo POS. It's okay gari tí ń kà mí láyà náà. Ọdọ ẹ jọ̀ọ́ ẹja ẹ wo torí ẹ náà mo ṣe bẹ̀ yín lálẹ́ àná pé owó yẹn ni kókó jù láàárọ̀ yìí. Lálẹ́ àná owó yẹn bá mi kọ́ èyí ló jẹ́ àpótí. Bàbá jọ bá mi withdraw 20,000 naira ní account. Insufficient funds. Insufficient funds? Insufficient báwo? Yes, sir. Ó dẹ̀ sure? Yes, sir. Wo network náà wò bóyá how stable ni wò bóyá network yẹn wà. Lọ gbé báàgì. Ẹ wo ẹ má wulẹ̀ lọ gbé báàgì o látànà tí mo ti lọ ọ̀rẹ́ mi tí mo wá lọ kò rí kọ́bọ̀ fún mi. Mọ́mí àdùnmá bẹ̀rẹ̀ promotion exam wa lẹ́ni. Mo mọ̀ ní ṣe fún wa lẹ́ẹ̀mejì. Wo ẹ̀yin ọmọ yìí ẹ má jẹ́ karamọ́ yín o ẹ má jẹ́ kí n karamọ́ yín o ẹ kó wájú mi ẹ kó wájú mi. wọ́n ní ìrọ̀wọ́ gba ẹni wọn ò ní jẹ́ àti promotion exam. Àmọ́ mo kàn fi kanra ìta màjínì àwọn ọmọ yóò ṣẹ̀ mí. Ìyá mọ̀ ń jẹ́ single mother o. Ọ̀rẹ́ mi ìyá jẹ mí mọ́ pọ̀mọ̀pọ̀ mi ètè. Ó lágbára o. Fóònù tí mo ṣáàrì mú ni fóònù ẹ̀ tí mo mú lò. Eléyìí náà kúkú dáa. Lẹ́yìn òṣègbè nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ ẹ lẹ́yìn tó bá san gbogbo owó tó fẹ́ san tán ó tún gbọ́ bùkátà tó pọ̀. Báwo wá ni àwọn ọmọ ìwárí ìdánwò yẹn ṣe? Rí nǹkan kan ṣe o. Báwo wá làwọn ọmọ yẹn ṣe wá ṣe báyìí? Wọ́n ò pàpà rí ẹ̀gzáàmù yẹn ṣe. Olúwa. Mo kàn ní kán bọ́ra álẹ̀ náà ní kán lọ jókòó. Ṣé o wá mọ tó dùn mí jù? Nígbà tá a dé òtẹ́ ebi pa mí débẹ̀. Ọmọkùnrin yìí ó ní kí n jẹ súùpù ẹja mo ní mi jẹ ó ní kí n mọtí mo ní wò ọ̀rọ̀ ọtí kọ́ ló wà lẹ́yìn a ní 15,000. Ní kó ṣá fún ẹ. Láti ọdún mẹ́fà tó kọ mi ti kú gbogbo ara tí ò fi mí darí lọ́mọkùnrin fi mí dá o. Bó ṣe máa ń rí nìyẹn nǹkan tí ò ṣe tèèyàn ìlòkulò náà máa ń lò ó. Ìyá jẹ mí kí wàá nílẹ̀ mọ́ sí bá a ṣe ń kúrò nídìí ATM machine kan là ń bọ́ sí mi bá a ṣe ń kúrò nídìí machine kan là ń bọ́ gbogbo báǹkì tó wà nílùú wa ìpátá ló fẹ́ gbé mi dé o àṣé òṣòwò lákàntì ọmọkùnrin yóò wà rí 1 náírà báyìí kò rí gbà fún mi. Ó eléyìí ó ti dáa ṣóyún nígbà tá a bá tà ó ti gbọ́ bùkátà kódà ó ju iye tó lérò gan ni wọ́n fọkàn balẹ̀ jẹ́ kí n pè wọ́n. Wo ọ̀rẹ́ mi wo sórí èmi kàn mú láti alẹ̀ ni o èmi fẹ́ lọ dá fóònù ẹ̀ padà o torí bó bá dọ̀rọ̀ ọlọ́pàá ọ̀rẹ́ mi England tó lè gbà mí lẹ̀ ṣé bí n bá léèyàn tó lè gbà mí lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ṣé mi ní lọ kó bùkátà ọmọ bá wọn. Èmi ò ta fóònù jẹ́ lọ́dà padà fún. A lè dá fóònù kankan padà. Ó ti ó mọ̀ ríngì. Ẹ̀ ń ríngì. Táwa làmọ̀ tó pè báyìí. Kò gbórúkọ wà gbé. Irọ́ o. Gbé ìdàrẹ́ ń bá fẹ́ bá tiẹ̀ jẹ́ kó jẹ́ ìyàwó ẹ̀ ló pè gbé kíní jọ. Gbé. Hello. 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 Ta ni fóònù wà lọ́wọ́ yẹn? Ta nìyẹn bó ta lẹ́yìn fẹ́ bá sọ̀rọ̀? Ẹni tó ní fóònù ló ń sọ̀rọ̀. Èmi tó gbé mi èmi tó gbé ni mo mú fóònù ẹ ọwọ́ mi ló wà. So ìwọ ni mo mọ̀ náà mo mọ̀ kó lọ mo wójú ẹ bí ojú olè mo kó lọ máa jí fóònù yẹn sórí wo fóònù tó wà lọ́wọ́ yẹn tó bá lọ 30 minutes lọ́wọ́ ẹ
wàá rí ẹ̀wọ̀n ló máa kú sí táwọn ọlọ́pàá mẹ́fà. Ibo ọ̀dà ṣé o fẹ́ gba fóònù ẹ ni. Yes mo fẹ́ gba fóònù mi náà. Máa bọ̀ níbi tí mo wà tó bá ti ń bọ̀. èmi ni mo ní fóònù. Look here, just give my phone to me and let me live here. Mi ò lẹ́jọ́ báyìí people ẹ̀yin ò lè wọ̀nyí rò. Please, my phone. Fóònù ẹ ní. Fóònù 15,000 tẹ́jọ sọ. 15 what? Ń gba owó kíni? Kí ló ta fún mi? Kí ló ní mo rà lọ́wọ́? Kí ni wọ́n tà fún? Ẹ ń gbọ́ sọ náà. Báwo ní tìjú aláìní tìjú ni ẹ? Ájọ ẹjọ́ ẹ̀rọ wa ni náà. Ok, kẹ́mi náà wá bèrè pé kí n máa kó o mú wá báyà bí? Kí n fún ẹ lówó nǹkan tájọ enjoy. Ó ń ṣèyàn òpùrọ̀ olè dẹ̀ ni ẹ. Wo mi ò lẹ́jọ́ bẹ́ẹ̀ rò. Just give my phone back to me and let me live here. Ọ̀rẹ́ mi fún fóònù ìjọ máa lọ. Wọ́n jẹ́ ká rìn ṣù lọ́wọ́. Jọjọ́kẹ́. Bílẹ̀ ò ṣe mí lè ṣe. Dákẹ́jàre ó ti tútù jù. Farabalẹ̀ ọ̀rọ̀ yóò ṣe kéèsì ẹ mọ́. Jọ jẹ́ kí 100 mo ìfẹ́ 100. Ọ̀gbẹ́ni, ṣé lóòótọ́ ló sọ fún obìnrin pé kó jẹja tó sọ fún ẹ pé òun ò jẹ? Of course, kò dẹ̀ jẹ́ kí ni kí wọ́n ṣe sí. Ó dẹ̀ ní kó mọ tí ó lóun mọ tí. Ó ní ìnáwó kò mú ní kí ni Ó kí dẹ̀ wọ́n sọ ṣe. fún ẹ pé ọ̀rọ̀ àwọn ọmọ òun ló kàn lára àwọn ọmọ òun fẹ́ ṣe exam. Fine, ọ̀rọ̀ tó bí mi ní gangan nìyẹn. Ó lè ní gẹ́yò láti máa fi ọmọ parọ́ fún mi láti máa lu agbárí fún mi. Èmi ló bímọ fún ni tó sọ pé o fẹ́ san school. Èmi ló bímọ fún ni. Ìyẹn dá bẹ́ẹ̀. Ìwọ kọ́ ló bímọ fún. Of course yes. Ṣé ó jọ ìyàwó ilé ẹ̀? Ni àbí mọ̀lẹ́bí ẹ̀? Ilé ìyàwó mi, Ọlọ́run má jẹ́ kí n fẹ́ ru ilé ìyàwó. Olóṣó mi lélẹ́yọ̀. Kẹ́kẹ́kẹ́ ta ló lóṣó? Wo mi dáadáa. Èmi ò kì í ṣe olóṣó. Torí àwọn ọmọ mi kí n lè bá àròwọ́ sanwó ẹ̀sáàmù wọn ni mo ṣe dọ́dún ẹ̀. Òun ṣe olóṣó ló mèrè ṣe bẹ́ẹ̀. Èmi ò ṣe olóṣó. Ṣáàṣùwọ́ olóṣó ni àbí? Yeah. Of course yes. Sí ẹ olóṣó ni àbí? Sanwó tó pè. So owó tó ń káyín lára ẹ̀ lẹ́yìn fẹ́ gbà. Ṣé wàá ní owó yẹn mo ní and I will not give it to you. Just give me my phone. Ibi tí mo fẹ́ nìyẹn. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìwọ ní owó yẹn lọ́wọ́ ò ní fún àbí? Yes, of course. Fóònù yìí mo máa gba ajé ẹ̀. Torí pé o ní owó yẹn ò ní fún mo láìkẹ́ bẹ́ẹ̀. Sórí àwọn ọmọ tí wọ́n máa gba ajé fóònù ọwọ́ mi. Wọ́n ti dé tòsí. Màá ta fóònù yìí. Màá fún ní owó tó ju iye tẹ́ ẹ jọ sọ lọ. Màá wá mú change yòókù. Ṣé o mọ nǹkan tó máa ṣe fún mi? Ìwọ mú báírò àti ìwé. Kó àká nọ́mbà ẹ sílẹ̀. Màá send change yòókù sí. Bàbá la bá bẹ̀ ọ́ tó bẹ̀. Ṣé o mọ ibi tó wà ìṣá? Níbo? Ṣé o sọ fún ẹ ní gbogbo àdúgbò yìí? Ṣé o mọ ọmọ yìí náà pé bí? Èmi gan ọmọ ẹ̀rọ ọlọ ní South Africa ni. Èmi gangan wọ́n kọ́ máa ń mẹ́kì gbogbo street. Tọ́lá bàbá ti mú ẹ báyìí, wọ́n á bá gbó lápò ẹ̀. Tọ́lá ti jẹ́ next junction, wọ́n á bá kókè lápò ẹ̀. Ọ̀dà ó ti wá lu ọmọ yìí náà. Ó ti fi kápá òbí yìí kan pọ̀. Ó tiẹ̀ tí ń bleed bó ṣe wà jẹ́. President wọ̀nyí. Ilé ọmọ alẹ́ ìlú wà yìí. Èmi ọmọ ní South Africa. ètò yẹn tún lè yí o ìgbẹ́jọ́. ẹ̀yin bàbá mi àti ìyá mi ojú ọmọ ní tìyìn. Àṣẹ Èdùmàrè. ṣe rí nǹkan ń bọ̀ nǹkan bẹ ní abẹ́ ọ̀ràn yìí. ẹni tó bá kàn lọ́mọ ẹ dákun torí Ọlọ́run ṣé ọkùnrin ló wá jẹ̀bi ọ̀rọ̀ yìí ni àbóbìnrin àbí ẹ̀bi nature. bóyá bàbá wa bóyá kẹ́yìn kọ́kọ́ dá sí. Ẹ jẹ́ káwọn ọ̀yá sọ̀rọ̀. ẹ̀yin ẹ kọ́kọ́ sọ̀rọ̀. Ẹ máa wí lọ. ẹ̀yin ẹ kọ́kọ́ sọ̀rọ̀. Ọ̀dà ẹ ṣeun gan bàbá gbẹ́jọ́. Ṣé rí oríṣiríṣi obìnrin ló wà. bẹ́ẹ̀ni. Àwọn kan wà tó jẹ́ abiyamọ. Àwọn kan wà tó jẹ́ abiagba. Èyí tá a wò tán yìí abiagba ni. Kìí sóbìnrin. bàbá. Bẹ́ẹ̀ ni. lẹ́yìn tó fi rárá rẹ̀ jín káwọn ọmọ rẹ̀ ó lè sóríire lọ́jọ́ ọ̀la. Ẹ wo bàbá ọ̀nà pọ̀ tá a fi ran ọmọ lọ́wọ́ tá a fi gbé àwọn ọmọ wa dìde kì í ṣe ní owó dọ̀bí. Arábìnrin wọn ní kò lọ́kọ. ọkọ ẹ ti kú. Ọkọ rẹ̀ kú ta ló pa? Owó dọ̀bí ní tíyàwó ń ṣe òun ló pàpà pọkọ. ṣé ẹ mọ̀ wọ́n tẹ́lẹ̀ ni. Adé mi ń sọ ibi tó ti ń bẹ̀rẹ̀ náà nù. Ṣé rí obìnrin tí ó bá jìyà tí ó jìṣẹ́ torí ọmọ pé kọ́ ọmọ ẹ lè lálùyọ kó ṣàṣeyọrí kì í ṣòwò nàbì ni. Ẹ̀gbọ́n bọ̀ ọ̀rọ̀ ọmọ Yorùbá ti sọ ni wọ́n ní ilé tí a fi tọ́mọ ìrì ni ó wò ọmọ tá a fi òwò nàbì tọ́ dàgbà kí ni ó gbẹ̀yìn ẹ̀ kò lè jáwé kankan nítorí òwò nàbì ni. A rí obìnrin tó ta ẹ̀gbà ọrùn tó ta góòlù láti tọ́ àwọn ọmọ ẹ̀. ní tó bá wá ta ìyẹn tó bá tà tán kọ́ kí ni ó fi continue. Ẹ jọ ṣé owó nàbí yìí ni ó wà máa fi continue. Ẹ jẹ́ ká wò èmi náà tún bẹ̀rẹ̀ ní obìnrin àgbàgbà obìnrin mi yóò gba àgbàrù. ọ̀dà ẹ ṣe ojú òní tì yín. Ẹ wò bí ìyá wa ṣe wà sọ́wọ́ tó wà sétí. ẹ rí i pé wọn wàá bá ẹ jiyàn gbà. Èmi náà wọ́n ṣe lè bá jiyàn rẹ̀. ìyá mi ẹ dákun ọ̀rọ̀ lẹ́gbọ̀n ṣé bó ti rí ni wọ́n gbọ̀n.
ṣe jàre bàbá kó lè jọ mí lójú ṣé rí àwọn ọkùnrin kan wà tán dàbí olórí burúkú tó wà nínú ìtawò tán yìí àwọn ará wáyé má ṣe rere táyé wọn ti rún bí aṣọ inú àgbọ̀n wọn á ní nǹkan tí ọmọbìnrin yẹn ṣe wọn á ní kò dáa bẹ́ẹ̀ ni kí ni ò dá mbẹ bàbá àwọn ọmọ wa ọjọ́ ọ̀la wa ni o gbogbo ń tá a bá dẹ̀ ní gẹ́gẹ́ bí obìnrin la gbọ́dọ̀ wá láti fi tọ́ wọn káyé wọn ó lè dáa torí pé kíni ẹ wò n tó fi mú ọmọbìnrin tó dúró síta Ọlọ́run ló mọ ohun tó ń rò wípé àwọn ọmọ lòun ti fẹ́ rí owó àìmọye ọ̀nà ló dẹ̀ ti máa rò ó wò pé kó má jalè ó wò wípé kó má dẹ̀ lọ ṣe nǹkan míì ó tún wá di pé ẹni nǹkan ó ní ó dáa ṣówó ìlò ló fẹ́ òun á fún ẹ ó tún ṣàdéhùn ó wá ṣe gbogbo tó fẹ́ ṣe tán náà nìyẹn torí kọ́mọbìnrin lè mọ̀ wípé ohun tóun fẹ́ lòun fẹ́ ó ní ó jẹ òun ò jẹ ó ní ó mú òun ò mú pé ìwọ ṣàkówó ìfún un tóun fẹ́ nìyẹn ó wá ṣe tán ó tún wá ní god láti máa ní kí ló máa ṣe nírú àwọn ẹ̀dá bí ọkùnrin báyìí wọ́n jìyà kú o ọmọ tí wọn náà sì sọ̀fà. ẹ dákun ìyá mi ẹ má mi fẹ́ kẹ́ ẹ ṣe pé jìnnà. mi ò ṣe pé torí ọmọbìnrin tá ẹ wò yẹn tí o bá ń ṣe ikú ọkọ ikú ló lè jẹ kákò tá a bá lọ wú ọkọ ọmọbìnrin yẹn ó máa dájú eléyìí rádaràda tó ń sọ̀rọ̀ bíi ẹni tó rí ẹ ò pé yẹn lọ. ẹ má bínú mo ṣàkíyèsí nǹkan kan ni ẹ má àwọn bínú àwùjọ wọn ni wọn ló ṣòwò náà bí. ṣé ẹ rí i pé àwọn ti lọ síbi pé ìwà tí ọ̀rákùnrin yẹn hù dáa so bẹ́ẹ̀ ṣe wá ń ṣépè lé àwọn èèyàn tó ń sọ. gbogbo ẹ̀dá tó bá ti wo pé opó ń kọ́ o n tó ń lè fi mú un láti ṣe tó fẹ́ ṣe o nǹkan báyìí ló máa ṣe ọlọ́run mọ̀ mú wọn ni. ṣé wọn ò nílò pé àwọn. gbogbo ẹni tó bá ti lọ́ọ́ máa fìyà jẹ opó. bàbá wọn lè bẹ́ mi wí. ẹ máa dá mi lóhùn. wọn lè bẹ́ mi wí. wọn ò tiẹ̀ bá yín àwọn tiẹ̀ ní kí iṣẹ́ àwọn lè ń bá àwọn ẹ̀yìn làwọn. kì í ṣe mi lọ bá wí. ètò ọ̀fẹ́ sí yẹn gangan. ẹ wo ẹyẹ aṣọ kankan ṣé òwò nàbí sábà pọ́bìnrin kì í ṣòwò lóbìnrin kan ní í ṣe ó tún mólè mọ́. ẹ dákun ẹ má bínú. Ọya. owó nàbí náà àtọkùnrin àtobìnrin àwa méjèèjì la máa ń jọ ń. làjọ ń ṣe é. la máa ń jọ ń ṣe é. lájọ ń jẹ̀bi. ẹ jẹ́ ká gbà pé ọkùnrin yẹn ó ṣòwò nàbí obìnrin ló sì ṣòwò nàbí ẹ jọ ṣé kìí ṣe pọ́jọ gbádùn ara wọn ni. bọ́ bá gbádùn ara wọn kò dájú. ẹ jọ wọ́n ní kóbìnrin tẹ̀tọ̀ rìn kọkùnrin ó tẹ̀tẹ̀ rìn ẹnìkan lomi lẹ́yìn ẹsẹ̀ jẹ́ nìkan lọ ẹ jọ wọ́n ní olómi ni ó rẹ̀ àwọn jẹ́ tẹ̀ wo bàbá wa ẹja gbọ́ bàbá ẹ wo ẹ jẹ́ ká wo nǹkan kan àwọn ọkùnrin èyí tá a dà lẹ́ẹ̀kan ló pọ̀ jù ìwọ ló gbé yàrá ìwọ ló fowó ìjálẹ̀ ìwọ ló fowó ọtílẹ̀ wọ́n tún gbowó ọkọ̀ tó yẹ kó rí bẹ́ẹ̀. àdéhùn ni mo ti lọ́wọ́ fún ni. nígbà mo wá lọ́ọ́lẹ̀ ara ríro mọ̀ ń bá lọ́ọ́lẹ̀ ìyàwó ló gbádùn rẹ̀ mo bá sì tún lọ sábà pọ̀ bí gbọ́dọ̀ pọ̀ pẹ̀. ẹ máa gbọ́ ẹ máa ó ní orí kù mọ̀ lọ́wọ́ ẹ. ìyá mi dákun kí ló máa ń sún àwa ọkùnrin ṣé kí ní ìdíwa náà ní dàwà láàmú débi pé àdéhùn tá a wà á ṣe ẹ wo bí ọlọ́run ṣe sọ bí ọlọ́run sọ nípa àdéhùn sẹ́rí gbogbo ẹ̀ àwọn ṣàdéhùn ká má mú sí. ká tẹ̀ sọ pé ó ṣàdéhùn ènìyàn ẹ̀wá ènìyàn nu ènìyàn ní yàdéhùn ọlọ́run ní yàdéhùn. inú wa yẹ bá ènìyàn tó yàdéhùn yìí. ẹ wo sẹ́rí bọ́lọ̀ ṣe dá èèyàn nu àdámọ̀ wa ọkùnrin ni pé kí awábi tá a mọ̀ tọ̀ sí. ìṣàwọ́ làwọn obìnrin àwọn ló kúrò kiri jù àwọn gẹ́gẹ́ ni wọ́n gbádùn rẹ̀ jù lórí ìkan tó wọ́n gbádùn ẹ̀gbọ́n ọba ọ̀dà ẹ̀dùn ọ̀dọ̀ kí ló dé tí òṣè máa lọ pọn mi ta kí ló ṣe tí òṣè máa lọ fún aṣọ kó máa lọ bá àwọn alábàárù kó ṣe gbogbo ẹ̀kọ́ rí ìhun ṣe o ọwọ́ rò pé I will use gbogbo ilé ìgbésẹ̀ I will use what the Lord give me to get what I want to get ọwọ́ rò pé èyí tó lóun fún òun lábẹ́ yìí lòun máa fi ṣe ọkùnrin yẹn lọ́dọ̀ bá mi tó dúró sí. ọkùnrin náà wà bọ́ mi. ó sọ ìṣòro ẹ̀ ó dẹ̀ tí wọ́n wò wípé ń tẹ ó dẹ̀. ẹni tí ò lọ́wọ́ fún yín lónìí bàbá wa sẹ́rí bàbá àgbẹ̀jọ́ ẹni tí ò lọ́wọ́ fún yín lónìí yóò lọ́wọ́ fún yín lọ́la. kí ló tiẹ̀ sóbìnrin kan tí ò lè fọ́kùnrin kan lọ́wọ́. ẹ ti gbàgbé ni pé àárọ̀ ọjọ́ yẹn náà fẹ́ fi owó yìí wọ́n máa sọ. àwọn ọmọ wọn ní sí ìdánwò níjọ yẹn. ìdánwò ní ọmọbìnrin yẹn mi rò pa. bọ́mọbìnrin yẹn bá fẹ́ gbàrú. bẹ́ẹ̀ni sáàrù ìṣẹ́jú márùn-ún péré nígbà tí ó fi sọ. bàbá ẹ̀wọ̀n góòlù ti ń bẹ lọ́wọ́ ẹ̀wọ̀n góòlù ti ń bẹ létí obìnrin. èyí sì mọ̀ pé góòlù ṣé bàbá jẹ́ pàǹdà ń pa. bàbá tèmi ṣe pàǹdà àwọn ọmọ góòlù èmi tó ṣòwò góòlù. ẹ wo ẹ má jẹ ẹ wo. pàǹdà ni bó bá jẹ́ pàǹdà yóò ti lọ tà á gbogbo ẹni tó bá kọ́ sí ẹyẹ rìn gìsẹ̀ tí kọ́ ni góòlù. àní góòlù lóbi kọ́ etí. ẹ̀yin méjèèjì ọ̀sán gbọ́dọ̀ sí ni. a gbọ́ bàbá gbẹ̀jọ́ ẹ dákun torí Ọlọ́run. tọ́ba jẹ́ kẹ́ wí o tọ́ba jẹ́ kẹ́ wí bàbá. ọwọ́ obìnrin mọ́lẹ̀ yìí ọlọ́run mọ̀ fìyà. bọ́ba jẹ́ kẹ́ wí èwo tẹ pé. ẹ dákẹ́
ṣẹ́rí torí ìtọ́lọ́hún ẹjọ́ bàbá dáadáa ọlọ́run ó tún dá. bẹ́ẹ̀ ni. omi gbóná ni dáadáa ọlọ́run ó tún dá. ẹni tí ọba wa dáadáa omi gbóná ẹjọ́ máa ń dà lóyún àlẹ́sẹ̀. tó ti yẹn tẹ́lẹ̀ mọ̀ wípé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí náà kì í ṣe àwa nìkan kì í ṣe àwa yìí nìkan ni lọ́pọlọ àwọn díẹ̀ sí wa wọ́n wà á máa bá wa kọ́. kọ́ bá wa dá sí. tẹ́sẹ̀ mẹ́rẹ̀ ni ó fi lè dúró dáadáa. ẹ jẹ́ kọ́ bá wa dá sí. ṣùgbọ́n kó tó dìgbà yẹn ẹ má bínú kó tó dìgbà yẹn. ìyá wa alálùbáríkà kan wọ́n ní ká fún yín ní nǹkan kan. wọ́n ní àwọn èèyàn kan ti wà sí tí wọ́n ti jókòó pé gbogbo ohun tí àwọn bá ní àwọn máa fi fún ẹ̀yin tí mò ń gbé wá sórí ètò. wọ́n mọ̀ pé màá pẹ́ lòmíì láti Èkó màá pẹ́ lòmíì ní Abẹ́òkúta màá pẹ́ lòmíì láti Oǹdó. wọ́n wá ní àwọn ó tiẹ̀ máa mú inú yín dùn. ìyá wa kan wà tí à ń pè ní ìyá òyìnbó onígèlè. wọ́n jẹ́ matron ẹgbẹ́ Tampa. matron ẹgbẹ́ Tampa ni wọ́n jẹ́. wọ́n wá ní nígbà tí mo dákọ pé àǹtí Dúpẹ́ Jayesinmi àti Taiwo Ibukunle ni mo gbé bọ̀ wọ́n wá wọ́n wá ní kí ọmọ wọn lọ gbé àwọn aṣọ méjì àwọn àǹkárá àwọn àgbà àǹkárá kì í ṣe àǹkárá àǹkárá tẹ́lẹ̀ wọ́n wá ní kán lọ gbé méjì. ìyá wa òyìnbó onígèlè wọ́n ní kí n gbé èyí fún yín. sọ ẹ rí báyìí ìyá tó gbé kínní fún wa alálùbáríkà ni kì í ṣe abiyamọ ni abiyamọ tó kú ọ̀rọ̀ ọmọ ni tó sì mọ ìkẹ́ ọmọ tí ò ní ṣòwò nàbì kó tó di pé ó tayọ ọmọ ṣe. màmá wa òyìnbó onígèlè a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o lágbára Ọlọ́run ẹ máa ta ní o ibi tẹ́ ẹ ti mú ilé ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ fi rọ́pò àmín àṣẹ Èdùmàrè àtàjèrè ọjà a máa rí yín bá o ẹ ṣe àdúpẹ́. ẹ ṣeun ṣe rí broda mi kan náà wá Big Daddy Akérèmí wọ́n máa ń pè wọ́n ní Jagaba wọ́n wà ní Àlíwò àwọn náà wọ́n ní kí n dákun torí tọlọ́hun. ṣé kìí ṣe golden chance bet nìyẹn. golden chance bet. èmi mọ̀ àwọn máa ń lò ọ̀dọ́ wọn dáadáa bàbá gidi náà. ó wá ní orúkọ golden chance o kí n bá àwọn náà gbé ẹ̀bùn yìí tó lágbára díẹ̀ yìí wọ́n ní kí n bá wọn gbélé. sẹ́rí nǹkan báyìí wọ́n ní kí n gbé fún yín. bàbá nù. lórúkọ golden chance. golden chance bet. ẹ̀fìn ní ká gbé fún yín o. ẹ wo golden chance bet bàbá Akérèmí àdúpẹ́ o àyìnyín o ṣeré ìtẹ́ ṣe fún wa yìí ó kà màmá àdúpẹ́ ẹ ṣeun. ìyá ìbọn nígbèlè nígbàdí ẹ ṣe mo dúpẹ́ o bàbá wa golden chance ẹ ṣe ojú òní tì yín o ẹ̀yin èèyàn mi ẹ̀yin ló kù sí lọ́wọ́ báyìí contribution sí ti yín ẹ dákun ẹ send ẹ̀ sí wa lórí messages yín ká mọ̀ pé ẹ̀yin náà ti bá wa dá sínú ojú òní tì wá o so ibi tí a rí eléyìí mọ̀ rè. ètò yẹn tún lè yí o ìgbẹ́jọ́